lónìí ọjọ́ Jímọ̀ náà nù òní ọjọ́ àkójọ ọjọ́ àpọ́nlé ọjọ́ yìí ọjọ́ ẹ̀yẹ àmọ́ àwọn Yorùbá wọn ní ọjọ́ ẹtì ní ẹtì ò wá ní wọ̀ọ̀rọ̀ wa lágbára dẹ́dá o ǹjẹ́ atútù dé láti tún máa ṣe kíni òun láti tún wá máa ṣe kíní ẹ̀yìn ẹ̀yẹn ò bá a ti ń ṣe lójoojúmọ́ èyí ò látọjọ́ ajé títí di ọjọ́ àbámẹ́ta gbèrè atúndé láti wá máa nà ń bẹ̀ sétí gbọ́yìn kí ni àwọn kókó ọlọ́kọ̀ òjọ̀kan tó tún lu ìgboro pa nínú àwọn ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa fún títí òwúrọ̀ tòní tí mọ̀jàlá tó ti lọ rù wá lóníràbájì gan láti máa ṣòfófó rẹ̀ wọ́n tún mọ̀ sí pé àti ṣẹ̀kẹ̀ o àti ọmọ gíwá o gbogbo kódà àfíìsì tó bá wa tó ṣẹlẹ̀ wèrè wa gan gbogbo olófòfó ni gbogbo aláàárọ̀ torí mọ̀jàlá máa ṣòfófó ni àjọ wò gbòòrò ayé mọ̀jàlá máa ṣòfófó ni ẹni bá sì ti jẹ́ mọ̀jàlá yóò máa ṣòlófòfó ṣáà ṣòfófó gbòòrò ayé àbá ṣòfófó ọ̀dà ìyẹn ní ká ẹ máa jọ́ ọ̀jẹ̀ lọ́hùn. ọ̀dà láti ibẹ̀ lọ ń kọ́ láì dènà pẹ̀lú àti láì fi àákò ṣòfò ṣé ẹ rí kò sí bọ́mọ ẹni bá jóore o a sọ pé kó máa jó nìṣó a sì máa bá fi ìlú àti àwọn orin àádùn kankan báwọn a máa fi tẹ́ǹdì bó ti máa ń jó yìí máa jó nìṣó Bọ́lá Tinubu iṣẹ́ rẹ̀ sì ń tẹ̀ wá lọ́rùn máa bá nìṣó òjòjè kò sẹ́ni kankan tó lè dá ọ lọ́wọ́ kọ́ èmi kọ́ mo sọ̀rọ̀ ẹnìkan tó jẹ́ olùdíje sípò gómìnà Wálé Akítẹ̀rẹ̀wá ló ń gbé òṣùbà káre fún Bọ́lá kámẹ́rin Tinubu. ọ̀dà bó ti jẹ́ bẹ́ẹ̀ lápá tibẹ̀ náà tó jẹ́ alága gbogbogbò fẹ́ gbé òṣèlú All Progressives Congress APC Yìwádà òun náà mọ̀ ti rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ alátakò pé kọ̀sọ́nà Àbújá lọ́rùn ọ̀pẹ lẹ́yìn kẹ́mi sẹ́rí ọwọ́ èyí sí ìṣèjọba Bọ́lá mẹ́ẹ̀ Tinubu kó lè tẹ̀ ẹ́ wájú kó gbòòrò dáadáa sí. ọ̀kẹ́ kan tó kẹ́ lọ́wọ́ kó máa nìṣó. ẹ dákun bẹ́ẹ̀ bá bògùn ẹni bá dáhùn lójú àfi ń gbárí gẹ́gẹ́ bí àwọn àgbà ṣẹ̀kẹ̀rẹ̀ bọ́n ṣe máa ń pa lówe nù o òun náà ní pé ògùn táyé ló dá yín lójú tẹ́ fi sọ pé Donald Trump sọ pé iṣẹ́ ìjọba yìí tá a lọ́rùn ẹ dákun ẹ bá fi ìwé lẹ́tà tí Trump tó kọ sí yín ẹ fi léde jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà orí kọ́mọ̀ ẹ pé lóòótọ́ lòdòdó ni Trump ló sọ pé ìjọba Tinubu dà á pọ̀. ọ̀dà ṣó wàhálà àwọn ọmọ iléègbìmọ̀ asòfin ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti nàwé kan síwájú iléègbìmọ̀ asòfin báyìí o pé ṣe rí gbogbo ohun tá à ń sọ lórí afẹ́fẹ́ orí ayélujára lórí tá à ń sọ pé ẹ̀kọ́ sọ́fíìsì wọn lóde Nàìjíríà wọ́n ti ṣèfilọ́lẹ̀ rẹ̀ báyìí ẹ máa lọ sọ́fíìsì àwọn pàápàá jùlọ àwọn tí wọ́n ń ṣe AI academy ẹ máa lọ ọ́fíìsì wọn ẹ máa lọ jíṣu irú àwọn àfíìsì wọn máa sọ pé kíní kan AI academy náà wà ẹ máa lọ ọ́fíìsì wọn náà ẹ lọ máa kí wọn gbẹ ọ́fíìsì yín rèé social media ní Nàìjíríà bó ti lọ ẹ gbọ́ nínú mọ̀tò. ṣé n sì ti ayédèrú iléeṣẹ́ tí wọ́n ṣàkẹ́rẹ́ òun kọ́ o ilé ìgbìmọ̀ asòfin mẹ́sẹ̀ gbélé jáde. mo ní kó má jẹ́ pé bí ẹni tó jẹ́ kí wọ́n wá ṣe òfin báyìí ni ṣọ́ọ̀ ni máa wá sí iléeṣẹ́ ṣẹ̀kẹ̀ báyìí kán lọ kó wọ́n máa mọ àwọn tí ń ṣiṣẹ́ bẹ̀. irọ́ bóyá lè ṣe jí wá enterprise lọ. ó dá wíwá níbẹ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà tó lọ náà lèmi náà ń lọ ọ̀ṣun Yùgúdà ọmọ kọ́ni ó sọ́mọ́ ẹ̀ lé o owó ẹ̀ ó sì yán kankan láti jẹ́ alága ìgbìmọ̀ èyí ń fún iléeṣẹ́ ìjọba tí wọ́n ń pokọ̀ ẹ̀ ní AMCON wọ́n ní ìwọ gan lójúlọ́wọ́ alága àti wọ̀ ọ́ ó ti yán kankan ó yá máa báṣẹ́ ẹ̀rọ nìṣóòjé. ọ̀dà àjọ tó ń mójútó ètò ìdìbò lórí Nàìjíríà INEC o bí kíní ò ṣe pìọ́n náà ni ó wọlé lọ́dọ̀ àwọn INEC tó ṣe gàngán ṣé àlátìnú àbí wọn. kọ́lọ̀ jẹ́ jẹ́ bẹ́ẹ̀ kọ́ mọ́ jẹ́ káwọn tiẹ̀ ló ṣe kọ́ mi dà. ọ̀gá bẹ́ẹ̀ náà mọ̀ ti fi léde o gbogbo bí ìpolongo òbò ṣe lọ títí táàbì ìdìbò gbogbogbò tó 27 wọ́n ti fi timetable rẹ̀ jáde ẹ gbọ́ láàárọ̀ yìí. òkè bẹ́ẹ̀tò bó ṣe lọ. sẹ́wọ̀n tá a bá ṣètò ìbò eléyìí tí yóò kẹsẹ̀ jáde ilẹ̀ Nàìjíríà tẹ́ẹ̀ ní sọ pé àtòrí ààbò sísọgbà àlàsàdígbà lúrò tàbí agbọ́mọ ọba fọ́sùn tàbí afọ́rí iwájú pọ̀ mọ́ ti ìpàkọ́ bó sì jẹ́ pé asun iwájú pọ̀ mọ́ ti ìpàkọ́ ni bó sì jẹ́ pé adarí apá kan fi apá kan lẹ̀ tí ò ní sèyùn nínú ètò ìbò ẹ̀yin oníṣẹ́ ìròyìn àwọn bíi ṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n lẹ́yìn náà níṣẹ́ láti ṣe gbogbo wa kódà Afeez Hasan náà òun náà níṣẹ́ láti ṣe o gẹ́gẹ́ bí akéde ètò wọ́n ní gbogbo apáta báyìí là lọ́wọ́ sí gbogbo àná láti jọ ṣe tètò ìbò Nàìjíríà tó fi kẹsẹ̀ jáde èmi kọ́ mo sọ̀rọ̀ àwọn kan tí wọ́n jẹ́ onífọ̀n lẹ́ẹ̀kanná ni wọ́n sọ̀rọ̀ lẹ́ka ètò ìdìbò nílẹ̀ Nàìjíríà lónìí. ọ̀dà wọn ti bẹ̀rẹ̀ ìwádìí lóní ràbáǹjì gan lórí kìnìún látàrí ìṣẹ̀lẹ̀ ọkọ̀ ojú òfurufú eléyìí tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Enugu bóò ló ti ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ gangan wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí o kí làbájáde ìwádìí ẹ gbọ́ láàárọ̀ yìí. ó di gbàgbós kirikiri gbà. láàrin ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa Nàìjíríà Ọbásanjọ́
sọ ọmọ bàbá tó ń pè ní ọ̀ṣọ́bà nípínlẹ̀ Ògùn nípínlẹ̀ Ògùn lọ́hùn láàrin ọ̀ṣọ́bà tó ń ti olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ gbàgbó ti bẹ́lẹ̀ láàrin wọn o ohun tá a rò bí wọ́n ti kú egbékúrògbè wàhálà ti ń bẹ́lẹ̀ látọdún 203 ni wọ́n tún wú jáde báyìí ó wá di fàǹfà láàrin wọn pé ọgbọ́n ló fi gba ipò lọ́wọ́ àgbà náà ó fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ó fi ọlọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ níbo mo ti lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ níbo ni wọ́n ti ń lò gan fúnra wọn ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ lóòrò tì ní sẹ́yìn. ọ̀dà àwọn aṣòfin láti ìpínlẹ̀ Nasarawa náà ti ṣe bẹ́ẹ̀ náà ti gbé ohùn sókè ò tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí pé látàrí bí wọ́n ti sọ pé ní agbègbè tọ̀dọ̀ tí mo yín constituency ti wọn èèyàn 22 tó ṣe bẹ́ẹ̀ tó kú kí ló fà á ta ló pa wọ́n kí ló ṣẹlẹ̀ gangan wọ́n ti ní ká bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ké rárá o. ẹ dákun ẹni tá a bá rí ìbọn lọ́wọ́ rẹ̀ báyìí tí ì ṣe ọlọ́pàá ó kẹràn sámi egun o báyìí lè rí ìbọn lọ́wọ́ rẹ̀ ń sìn o sì ṣe ọlọ́pàá o wá lè ṣàlàyé o sì ní ìwé ẹ̀rí tó mú ọ lé gbé ìbọn lọ́wọ́ ní tó bá lè jẹ́ kúrò èmi máa gbé ìbọn báyìí máa pé nǹkan mi ti wọnú torí ìbọn kan tí mo ní náà lẹ́ ń gbọ́ ẹ̀yìn tẹ́ ẹ báyìí lè gbébọn tẹ́ ẹ ní àrídájú ẹ̀rí tẹ́ ẹ sì ṣe ọlọ́pàá ẹ bára yín bí tẹ́ ẹ fẹ́ o èmi kọ́ mo sọ̀rọ̀ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lẹwa Nàìjíríà ló fọ rèrè ọ̀rọ̀ lóòrò tòní. bàbá kọ̀ tá a kùnà láti gbógun ti àwọn báńdíìtì yìí ẹ̀rí pé ìrajàjẹ ètò ààbò lóde Nàìjíríà yóò mọ gbogbo sí ni tí gbogbo sì mọ dàbí ìgbà tí ogun bá ń wà lọ́tún lọ́sì ń gbogbo ìgbà nǹkan mo sọ olùyànnà kan gẹ́tìsò ló fi léde bẹ́ẹ̀. ṣé ń ṣe irú orin tí Ṣáìdù King Ṣáìdù Òṣùpá kọ́ wọn pé ńgbà tọmọ tálákà ò bá lọ́jọ́ ọ̀la tọmọ yín bá lọ wá lọ́jọ́ ọ̀la insecurity tó máa fa ló fàyè bèrè gbogbo àtọ́jú. ó dà kó wáyé yín 1 2 ó dà láti irọ́ èyí ò á sì ní sùúrù ó dọ̀ a ṣe bẹ̀rẹ̀ wíkẹ̀ndì ni mẹ́ẹ̀ ti jà wíkẹ̀ndì ara wa sọ wà rọ. ó dà láti bẹ̀ lọ kọ́ ẹgbẹ́ òṣèlú APP kan màrè ń wájú mi lóòrò tòní o níbi tó náà ti sọ̀rọ̀ pé nísìnyí wọ́n gba àkàtà lọ́wọ́ akitì ó bá di 2027 àwa náà láàjà olúborí ńlẹ̀ yìí wọ́n gbọ́ròyìn dé kódà kìí ṣe China nìkan náà gbọ́ròyìn dé o gbogbo àgbáyé náà gbọ́ pé APP ni ó ṣe àkóso bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Imo láti bẹ̀rẹ̀ sí ní jáwé sóbì wa lọ. ọ̀dà o agbára pàwọ́ la wà ń bẹ́ẹ̀ kankan tó fi mọ́ ń kọ ní pé àwa la wá ń di oró tó fi ń gé ara pọ́n lè káyé tó máa pọ́n lè wọ́n ní kò mọ̀ ní síyùn àwọn táwa pálé tán fẹ́ máa yẹ wọ́n ní kò mọ̀ ní síyùn bẹ́ẹ̀ nínú ìdìbò tí ń bọ̀ nípínlẹ̀ Ebonyi o ẹni tó jẹ́ olùdíje sípò gómìnà ní ẹgbẹ́ òṣèlú PDP ló sọ ó ní àwọn gangan ní kinní ń kàn. ó dáa nítorí pé ẹ̀yin mẹ́ta yìí ẹ lọ́wọ́ nínú ìjínigbé tó ṣẹlẹ̀ sáwọn akẹ́kọ̀ọ́ tó ti olùkọ́ níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ìdájọ́ mi rèé o court gbogbo yòókù ayé yín ẹ lè lọ́ máa fi lọ́gbà ẹ̀wọ̀n. ẹni tó ti gbàgẹ́jẹ́ ìṣẹ́ papọ̀ tó iṣẹ́ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ondo ń gbà kan tó jẹ́ Olúṣẹ́gun Mímíkò ìṣẹ́ papọ̀ wọn tẹ́lẹ̀ ló mọ̀ ti pé gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ondo pé kágbìmọ̀ ṣọ̀kan kágbé lórúkẹ kágbìmọ̀ ṣọ̀kan kágbé lórúkẹ ẹgbẹ́ APC kágbé sókè kágbìmọ̀ ṣọ̀kan kágbé lórúkẹ. ara ti a ọ̀dà bó bá rí bẹ́ẹ̀ kọ́ ilé iṣẹ́ tó bá dé lòrọ̀ tó dé náà bá lò wá tẹ̀ ọ́ lọ ìbúra já sí báyìí. ẹ dábọ̀ nítorí ọ̀rọ̀ ètò ààbò tí ń bẹ́lẹ̀ yìí ààrẹ máa ń ṣe kísà wọ́n ń ṣe rírì o ààrẹ ń ṣe takuntakun wọ́n ń ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ o ààrẹ tuntun pín àwọn iléeṣẹ́ ológun bíi Ọ̀wọ̀ ojúkọ ọmọ ogun 12 kan báyìí ni ààrẹ tuntun pín káàkiri ilẹ̀ wa Nàìjíríà. ọ̀dà òjé bẹ́lẹ̀ ṣe ọlọ́mọ àpèsè ààbò fún wọn. bẹ́lẹ̀ ṣe rọ́bà láti iná fi dún ní ìyá àṣàrẹ̀ tán. lọ́dọ̀ tí a bí ọ̀tàn láàárọ̀ tòní ẹ̀mí wà ní tán ò láṣẹ Èdùmàrè àwọn alẹ́nu lọ́rọ̀ láwùjọ àwọn àgbà ṣàǹkóṣàǹkó àgbáwájú ẹ̀sẹ̀bẹ̀ eléyìí tó wà ní ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Anambra nọ́mọ̀ ti sọ̀rọ̀ wọn ni ó yá kí kẹ́kẹ́ kọ́ pa mátì òru lẹ́nu kẹ́kẹ́ kó pa tilẹ̀kùn ẹ̀ pa bóyá ẹ mú kọ́kọ́rọ́ pamọ́ ẹ̀ sọ́sápò látàrí ìdìbò gbogbogbò tó mọ̀ 27 wọn ni gbogbo áwọ̀ tí ń bẹ láàrin wọn pátá náà ti tilẹ̀kùn mọ́ tí wọ́n ti lọ yanjú rẹ̀. nísìn ẹ dákun à ń wá o bá a bá rẹ tó bá a rí ẹ bá a sọ fún pa à ń wá ibikíbi tẹ́ bá lè ti kẹ́fì rẹ̀ ẹ bá a wá jáde o ọmọ ológun kan rèé níléeṣẹ́ ológun ni wọ́n ń wá wọn lòun ní máa ń pèsè gbogbo àwọn nǹkan ọmọ ológun yóò tún àárẹ̀ lọ kó fún ọjà àdókù pé
ẹ wo ibi tá a fẹ́ gbà rí ibi tá a bá fẹ́ gbà ní kẹgbà o pé nítorí pé o ti ṣèyún o ti kẹtàjà ọmọ ológun lẹ̀ yìí ẹ dákun à ń wá ẹnikẹ́ni tó bá lè bá a rí ẹ bá a wá jáde ẹ̀yin fẹ́ mẹ́ni o. ó dọ́bù ọ̀sùn rẹ̀ ó ṣe síbi tó dáa ó ti ṣe tẹ́ báyìí wọ́n ń wá kí wọ́n níbi kíbi tán bá lè ti rí ọmọ ológun eléyìí wọ́n ní kán bá a wá jáde ẹ fẹ́ mọ̀ àbí mọ̀jàlá ròyìn ń kómokómo rò ń bọ̀ à ń bọ̀ gbogbo ara la fi ń bọ̀. Ọ̀jàlá. ó dà sẹ̀kẹ̀ kákó máa kẹ́wọ̀n pé atútù dé lóòrọ̀ tù nínú kí sẹ̀kẹ̀ kó a máa dún ní sẹ́sẹ́sẹ́ kọ́ lè mẹ́pa àti dé ǹjẹ́ dídé tá a dé lóòrọ̀ tù ní àníkólókó mọ́rùkọ àsìníkólódò mọ́rùdò kódà àwa níkọ́lọ́ náà má yẹ̀nà nítorí pé dídé tí a ní pé kẹ́ máa bá a ká lọ nǹkan ẹ̀yọ̀kan tá a sì nílò lọ́wọ́ yín báyìí ní ọkàn yín etí yín àti ẹ̀rọ rédíò yín ẹ̀kọ́ méjèèjì kẹ́ ẹ fi sọ̀rẹ́ kódà ẹ̀yin tẹ́ bá sì ń wò wá ní ojú ìwòran ìbánidọ́rẹ̀ àti gbogbo ẹ máa fi bá a ká lọ ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ torí pé a ti wà ń bẹ̀ iwájú báyìí là ń bá ewé ajílẹ̀ ti pé àti wà ń bẹ̀rùn ẹ máa bá a ká lọ àrọ́mọdọ́mọ ìyá onírú àwọn ti ń bẹ́ ń bẹ̀ ń tiwọn ó yẹ kí arákùnrin máa pèsè supply wa ní irú pé tàbá ti dé àrọ́mọdọ́mọ ìyá onírú àgbọ̀dọ̀ wá àgbọ̀dọ̀ délé ikú ká má borí èèyàn bẹ́ẹ̀. ó dá ẹ̀ẹ̀kan máa ṣe Abdul Fatah Agewa lórúkọ tèmi o Hafiz Hasan ní akéde tó afuti tòwúrọ̀ tòní àti ọlọ́wọ́ bọ́tì wa kàbí kọ́mọláfẹ́ oníbàwá ń tì í sókè ń tì í sílẹ̀ kódà ń fà á sẹ́yìn ń fà á síwájú gbogbo yóò ṣàdúrà ọlọ́wájọ bá wa ó dá àṣà ṣèkéré o àjà dàrí à ń bọ̀ gbogbo ara bíbọ̀ àkójúmọ́ láàárọ̀ tòní o ló mọ̀ ń sọ gbogbo pàtó bá jẹjọ́ Jímọ̀ bá tọ́lọ̀ bá ti dó bá aláyé bá aláyé ká máa sọ pé aláwọ̀ ń sọ̀dà là. sẹ́yìn náà máa dé lima wẹ́lẹ́ kalẹ̀ àti mílíma gabaka náà sọ́lẹ̀ àkèbẹ̀ àkèwálẹ̀ àdé ìlà sọ̀rìkà mustaqim la. alẹ́ ya ká sọ̀rọ̀ kó mọ̀ràn ó ti yá jù ẹnu ẹ̀ ti yá jù. àwa tá a máa ń ṣe wíìrìdì. àwọn jẹ̀mọ́ ti ń fọ́lù wa nulẹ̀. àwa tá a máa ń ṣe wíìrìdì tá a gbé wá sí fà àìlọ́ sọ̀látùlì fà á ti àìlọ́lẹ̀ a máa ń kó kíákíá a máa ń fẹ́ ṣe pé 2000 lẹ́ẹ̀kan náà. ṣé ẹ pààrọ̀ jẹ de àbí ẹ pààrọ̀ jẹ kan gbogbo ẹ ó sáré wá yóò gbà ẹ mú. ó yá di sùúlẹ̀ bàbá wèrè dé. kọ́lá àlàdé ló kọ̀ mí wọ́n kò ní àpòsù ṣẹ̀kẹ̀ lómi ẹ̀kọ́ náà ni apọ́sù yìí rí tó ní ìpè tó jìnnà sí èpè lápòjúmọ́ lẹ́ẹ̀kan sí. bíná bá ń jólóko. Ọ̀jàlá ní délé rò. láì dènà pẹ̀lú àti láì fi àákóṣòfò kábẹ̀sí ní máa múṣẹ́ ṣe lóòrọ̀ tòní tó ipá adébíṣẹ́ mọ́ ṣe àgbà ọ̀lẹ ní irú wọn kódà oúnjẹ gan ọ̀tọ̀ sí wọn. ọgbà bẹ́ẹ̀ wọ́n ní bí eegun ẹni bá ń jóore ṣe lórí a máa yá atọ́kùn àti pé ọmọ ẹni ò gbọ́dọ̀ sì díbẹ̀bẹ̀ ká sílẹ̀ kẹ̀ sídìí ọmọ ẹlòmíì bó sì jẹ́ pé bọ́mọ ẹni bá ṣe dáadáa ká máa mú ìwúrí dìbà náà ni òun ọgbà bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ àgbà ọ̀jẹ̀ kanú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nílẹ̀ wa Nàìjíríà àti kọmíṣánná fún ètò ìnáwó tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ondo Wálé Akíntẹ̀rẹ̀wá ni ó ti fi dá àwọn adarí ẹgbẹ́ òṣèlú ọ̀hún nílẹ̀ wa Nàìjíríà lójú pé wámúwámú báyìí làwọn ti rú kalẹ̀ bí ìbọn tí wọ́n fẹ́ yìn òun nítorí pé kéètò ìbò sípò ààrẹ ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu 2027 kí ó dé ni àwọn ti pèsè kalẹ̀ fún báyìí pé nípínlẹ̀ Ondo kò sí gbangba làṣántà làwọn ò fi ètò ọ̀hún ṣe àti pé ààrẹ ògbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ ní ìpínlẹ̀ Ondo ó wá ní tàwọn kí ó dé pé 2027 ó dé làwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbáradì pé ààrẹ Bọ́lá Tinubu must win ni wọ́n fi ìpínlẹ̀ Ondo ṣe fún un àti pé gbogbo ìgbà náà gan ni ìpínlẹ̀ Ondo wà lákọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kò sí tàbí ṣùgbọ́n àgbọ̀dọ̀ dá lórúkọ mọ́sàpá o bá a bá ní ká fọmọ wọ́mọ àálùkan pa fún kan ni pé tá a bá ní ká wò ó láàrin ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ nílẹ̀ wa Nàìjíríà ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó mà tayọ ju àwọn akẹgbẹ́ rẹ̀ lọ o ó wá ní fún ìdí yìí ó lóun fi dá àwọn èèyàn lójú pé gbogbo ìjọba ìbílẹ̀ 18 tí ń bẹ nípínlẹ̀ Ondo tẹ́ fi má gbogbo bíi wọ́ọ̀dù 200 tí ń bẹ yíká ìpínlẹ̀ Ondo wípé kò sí wọ́ọ̀dù kan tí ó tẹ̀tì láti rí pé òun deliver yún pé gbé ìbò tìun náà òun kó gbogbo ẹ̀ lọ́gọ̀rọ̀ kalẹ̀ fún ààrẹ Bọ́lá Tinubu tó bá di ètò ìbò gbogbogbò ọdún 2027 nílẹ̀ wa Nàìjíríà Akíntẹ̀rẹ̀wá ẹni tí ó ń sọ̀rọ̀ yìí lórí àwọn onírúurú in tó ń ṣẹlẹ̀ nínú ètò òṣèlú tó sì fi ọ̀rọ̀ náà léde o ní àti bí ó tún ṣe ń fèsì sí èròǹgbà ẹnìkan tó jẹ́ elérògbà díje sí ilé ìgbìmọ̀ aṣojú ní ìpínlẹ̀ Ondo Wálé Akíntẹ̀rẹ̀wá ó fi ń dá àwọn èèyàn lójú pé
ó dáhùn lójú ju àdá lọ pé ààrẹ Bọ́lá Tinubu kò tiẹ̀ sẹ́ni ó jẹ́ fi omi ọta bọ́jú nítorí pé kò sẹ́ni kankan tí ó lè bá ta kàngàn ní ètò ìbò eléyìí tí ń bọ̀ lọ́nà lọ́dún 2037 yìí ọdún táwọn wò lọ́ọ̀kan yìí ó ní tèhùntèhùn olódà lójú pé gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ondo ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ní gbogbo ẹ̀ pátá. ọ̀dà alága gbogbogbò fẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress ọ̀jọ̀gbọ́n Nantawe Yitwada òun ló mọ̀ ti ṣe bẹ́ẹ̀ tó ti mọ̀ gbójú ọ̀rọ̀ sókè tó ti bá gbogbo àwọn tí wọ́n jẹ́ àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú kódà ẹgbẹ́ òṣèlú APC ní àbẹ̀gbẹ́ alátakò ní pé ẹ wá ẹ jẹ́ ká jọ sọ àsọyé pọ̀ ẹ jẹ́ àforíkorí ẹ jẹ́ àfikùnlùkù gbogbo ẹni bá jó olórí àmọ́ ìyàtọ̀gùn bẹ́ẹ̀ sì ré o wọ́n ní tọ́mọ ẹni bá ṣe dáadáa ẹ jẹ́ àsọ fún pò ṣe dáadáa ẹ jẹ́ àmì sẹ́rí ọwọ́ ìyún sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí bí ó ti jẹ́ pé ohun tí Nàìjíríà ń dojú kọ lọ́wọ́ yìí ó sì tún dúró digbí gẹ́gẹ́ bí akọni ẹlẹ́rù ó dúró pé ànẹ́yìn balógun pàṣíà tẹ́yìn bá ọrọ̀ ajé Nàìjíríà fínra yìí àwọn ò bá yín kanlẹ̀ bí aleluya ti wo di Jẹ́ríkò lọ́jọ́ kìíní àná náà láàṣẹ bẹ̀rẹ̀ sí ní gbogbo tó bá tọ́ àti tó bá yẹ láàfin máa gbé yín ṣubú Yitwada ló sọ̀rọ̀ yìí nígbà tí ó ń pe látàrí ẹni tí ó jẹ́ ọ̀nàrẹ́bù Daniel Rejeni Eju nígbà tí wọ́n ṣe ìjókòó ẹlẹ́ẹ̀kẹwàá ilé àmì ẹ̀yẹ ilé tó wáyé ìyún lánàá níjọ́ ọjọ́rú nínú nílẹ̀gbìmọ̀ asòfin nílùú Àbújá nígbà tí ó wá ń fi ọ̀rọ̀ léde tí wọ́n gbé ọ̀rọ̀ rẹ̀ jáde lánàá òde yìí látẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún lórí ẹ̀rọ ayélujára àti ìfọ̀rọ̀lédè Abímbọ́lá Tókì ló ní pé alága gbogbogbò yìí mọ̀ sọ̀rọ̀ ó ló kí gbogbo àwọn tó jẹ́ àwọn ẹgbẹ́ alátakò ó lóun kí yín o ó ní ẹ wò ó nàáhùn láti 23 tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti sọ pé nǹkan tó ń wo ṣeré o onígbò ti gbèkúdà tó yẹ owó ìrànwọ́ orí epo ó ní ẹ wá gbogbo ẹsẹ̀ ń lọ àti nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó lẹ́rìí mọ̀ pé tí ó bá dáa yóò kọ́kọ́ ní kọ́nù kọ́ ọ̀ nínú lẹ́yìn ìgbà tá a bá farabalẹ̀ tá a fara dà á tí wúrà lana kọjá yóò wá dùn tí ó bẹ̀rẹ̀ sí ní di ohun àmúyangàn tí wọ́n máa gbé sọ́nù pé ẹ wò mí nà á ọ̀rọ̀ ọ̀rùn mi ni ọ̀rí pàǹpà ó ní ṣùgbọ́n kó tó di pé yóò gbé pàǹpà sọ́rùn ó ní yóò mọ̀ tí là nǹkan kọjá wọn ní gbogbo yín pátá òpin ọ̀rọ̀ mi rèé ó ní lóòótọ́ àti òdodo à ń dojú kọ àìrájáde ètò ààbò lóde Nàìjíríà ó ní bẹ́ẹ̀ sí ọrọ̀ ajé náà ṣe lígbó ó ní ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ wò dára ó ní Nàìjíríà ti rú gọ́gọ́ ìdàgbàsókè ìtìwéde Nàìjíríà káàkiri gbogbo àgbáyé látàrí iṣẹ́ ribiribi ètò ẹ̀kọ́ ètò ìlera àtàwọn nǹkan míì káàkiri tó ń jẹ́ amáyédẹrùn fáwọn àgbẹ̀ ó ní fún díẹ̀ yìí o ọ̀rọ̀ mi kò lópin sí yín ohun tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ sọ̀rọ̀ ayín dìgbà ẹ̀kẹ́ tí ń káwọ́ tilé ẹ sọ̀rọ̀ ayín dìgbà aláàmù tí ń káwọ́ tẹ̀ bá ògiri ẹ wá sọ̀rọ̀ ayín di olúdòdó tí ń dúró tí ń dọjú ogbó ó ní ẹ jẹ́ ká sọ wọ́pọ̀ ká gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ká ṣe ọwọ́ tìlẹ́yìn kó wọlé sáà ẹlẹ́ẹ̀kejì. ó dá ó ṣeun bó ṣe jẹ́ pé kí wọ́n fọwọ́ ti ààrẹ Bọ́lá Tinubu kó wọlé sáà ẹlẹ́ẹ̀kejì òun àní tí ń bá ní iná ń jó lórí omi ẹni lọ kérù rẹ̀ wá o níṣẹ́ ni irú ọ̀rọ̀ tí Wálé Akíntóyè sọ òun náà ní ṣẹlẹ̀ níwájú mi lóòrọ̀ tòní níṣẹ́ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu GCFR Commander in Chief of Army Forces nílẹ̀ wa Nàìjíríà ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó mà ti mú àmúgbòòrò dé bá iṣẹ́ àwọn ọmọ ológun báyìí pé àkóso tí wọ́n ń lò àti ìlànà ìpàṣẹ tí wọ́n lò ti ń ṣe mẹ́jọ tẹ́lẹ̀ ààrẹ wa ní kì í ṣe mẹ́jọ mọ́ o pé ọmọ ti wá di 12 báyìí o èyí tí í ṣe ọmọlẹ́yìn nu wọ́n wá ní fún ìdí yìí ó léyìn tí wá jẹ́ ìgbésẹ̀ kan tó láàmìlaka eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe gbé nílẹ̀ wa Nàìjíríà lọ́ọ́lọ́ ìbá ti sọ̀rọ̀ ìṣẹ̀kẹ̀ sóun mi kálọ̀ wọ́n ní lọ́jọ́ náà láti pé ètò ààbò ilẹ̀ wa Nàìjíríà ó ní àmúgbòòrò àti láti pé ìrú gọ́gọ́ ó dé bá ìṣelógo ti àwọn ọmọ ológun nílẹ̀ wa Nàìjíríà kó lè máa ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bí ó ṣe àti pé kíṣẹ́ tó lè kanra ju ti àtẹ̀yìnwá lọ ọgbà bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Tinubu ó mọ̀ mọ́lẹ̀ àwọn onírúurú àṣeyọrí àìṣègbè tó ti ń bábọ̀ látàtẹ̀yìnwá o pẹ̀lú ìfarajì láti túró àwọn ẹ̀ka ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà lágbára tó o bá wò lẹ́nu lọ́lọ́ yìí ṣẹ̀kẹ̀ ó rí i pé láìpẹ́ jọjọ ni ààrẹ tún gbé ojúkọ ọmọ ológun kan lọ sí ìpínlẹ̀ Kwara ni ààrẹ tuntun ṣe wá fẹ́ lójú báyìí wípé àwọn ìpínlẹ̀ kan bẹ tó ṣe pé ọwọ́jà ọmọ ológun òde ẹ jẹ́ káwọn náà ó jẹ mùdùmùdù àwọn ọmọ ológun káwọn náà ó lọ́wọ́ nínú kíkẹ́tẹ̀já àwọn aṣẹrùbàlò tí ń domi àlàáfíà orílẹ̀-èdè wa Nàìjíríà ro àti ọ̀nà láti mú àmúgbòrò débá bí ètò ààbò ilẹ̀ Nàìjíríà bí ó ṣe lè rẹ́sẹ̀ wálẹ̀ dandan àmúgbòrò lè tí ààrẹ ṣe báyìí lọ́lọ́ yìí ní bí àkóso ìdóore bó ṣe lè dé bá ṣe ìrún lágbára fún ọmọ ológun ilẹ̀ yìí àti bí a ti ṣe gba àwọn èèyàn ṣiṣẹ́ sí i wọ́n ní báyìí ó túmọ̀ sí pé àyè iṣẹ́ ti ń bẹ́lẹ̀ fún àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ ológun wọ́n ní bí 28,000 àwọn òṣìṣẹ́ ọmọ ológun náà fẹ́ gbà lẹ́nu lọ́lọ́ yìí o sí iṣẹ́ ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà láti pé wọ́n tún ró àwọn iléeṣẹ́ ọmọ ogun wọ́n rò wọ́n lágbára sí i àti pèsè gbogbo àwọn ohun èlò ìwọ̀n irinṣẹ́ àti àwọn ohun mìíràn
tí ìgbà ìgbádùn wọn tó fi jẹ tó tún fi jọjú ju ti àtẹ̀wá lọ ni wọ́n ó ṣe fún wọn. wọ́n ní gbogbo àtìlẹ́yìn lọ́wọ́lọ́wọ́ báyìí láìsí pé bóyá à ń ṣe ègèégè kankan lórí ọ̀rọ̀ ọ̀hún. ǹjẹ́ o fẹ́ mọ àwọn ojúkò àwọn ọmọ ológun tuntun ọ̀hún? jẹ́ àmúdẹ̀ gbọ́n bẹ́ẹ̀ o bí àwọn tó bá fẹ́ gbọ́ yòókù wọ́n máa bá iléeṣẹ́ Vicinity wọ́n máa bá a ká lọ. àkọ́kọ́ ń bẹ̀ náà láti rí olúléeṣẹ́ ọmọ ológun tí ń bẹ ní Kaduna òun ló ṣiṣẹ́ fún Kaduna, Kano, Katsina tó ti Jigawa. bẹ́ẹ̀ náà láti rí ilé tí ń bẹ ń lu Ìbàdàn ṣé ti ìlú Ìbàdàn yìí òun ní bẹ ní ṣiṣẹ́ fún Ọ̀yọ́, Ọ̀ṣun, Èkìtì tó ń ti ìpínlẹ̀ Ondo. eléyìí tí ń bẹ ní Jos òun ní ṣiṣẹ́ fún ìpínlẹ̀ Plateau, Bauchi tó ń ti ìpínlẹ̀ Gombe. eléyìí tí ó wá ń bẹ ẹ̀yìn olúléeṣẹ́ ọmọ ogun tí ń bẹ ní Makurdi tí solúlù ìpínlẹ̀ Benue òun náà ní ṣiṣẹ́ fún ìpínlẹ̀ ọ̀hún. Nasarawa tó ń ti ìpínlẹ̀ Kogi wá wo eléyìí tí ń bẹ ní ìlú Port Harcourt ní tí solúlù ìpínlẹ̀ Rivers òun ní ṣiṣẹ́ fún ìpínlẹ̀ ọ̀hún. Akwa Ibom tó ń ti ìpínlẹ̀ Cross River èyí tí ń bẹ ní Maiduguri tí solúlù ìpínlẹ̀ Borno òun náà ní ṣiṣẹ́ fún ìpínlẹ̀ ọ̀hún tó ń ti ìpínlẹ̀ Yobe èyí tí wá ń bẹ ní Sokoto ní ṣiṣẹ́ fún ìpínlẹ̀ Sokoto, Kebbi tó ti Zamfara eléyìí tí wá ń bẹ ní ìlú Ìlọrin tuntun báyìí tán ṣẹ̀ dá kalẹ̀ òun náà ní ó máa ṣiṣẹ́ fún ìpínlẹ̀ Kwara o tó ń ti ìpínlẹ̀ Niger èyí tó tún wá ń bẹ ní Jalingo èyí ń ṣiṣẹ́ fún Taraba tó ń ti Adamawa eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó ìmọ̀ ṣiṣẹ́ fún ìpínlẹ̀ ọ̀hún èyí Aromsálẹ̀ gbẹ̀dẹ̀gbẹ̀ tó ti ìpínlẹ̀ Ògùn eléyìí tí wá ń bẹ ní ìlú Enugu ń ṣiṣẹ́ fún ìpínlẹ̀ Enugu, Anambra, Abia, Ebonyi tó ti ìpínlẹ̀ Imo eléyìí tí ètò wa bẹ́ẹ̀bẹ́ẹ̀ ti ń bẹ ní ìlú Benin báyìí Benin City òun náà ni wá ń ṣiṣẹ́ fún ìpínlẹ̀ Edo, Delta tó ti ìpínlẹ̀ Bayelsa. wọ́n á ní sẹ́ẹ̀rì lọ́lọ́ yìí àwọn tá a ṣe ẹ̀dá kalẹ̀ tuntun báyìí òun náà ni ti Makurdi, Ìlọrin, Jalingo tó ti ìlú Benin City tí ṣe olúlu ìpínlẹ̀ Edo. bó ti ka díẹ̀ nínú ẹ̀hún tó ní kọ́mọ tẹ̀lé a lọ fún ìyókù ọ̀dà àwọn àjọ elétò ìdìbò wọ́n mọ̀ ti sọ lójú eégún àsìkò ìpolongo tí wọ́n lẹ́tọ̀ọ́ táwọn ọmọ olùdìbò àti gbogbo àwọn olóṣèlú lẹ́tọ̀ọ́ àti polongo àtìgbà tí pínpín pé ó pin tí wọ́n kàǹgára wọn wọlé tí ìdìbò ó fi ṣe kíni tí ó fi wáyé nígbà tí wọ́n fi ọ̀rọ̀ yìí léde wọ́n ní látàrí ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027 wọn wá ní pé bí wọ́n ti pèsè gbogbo ohun tí yóò tọ́ àti tó yẹ kalẹ̀ èyí ò sílẹ̀ ní 2026 yìí wọ́n ní ṣèbí bí wọ́n ní bí sátidé ó bá ti da Jímọ̀ náà láti máa mọ̀ wọ́n ní gbogbo nǹkan wà lóní sírírí wẹ̀rẹ̀rẹ̀ ẹ̀ ti máa mọ̀ níbi ìpolongo pé bí kìíní bí ó ṣe rí rèé wọ́n fi léde o wọ́n ní ti ìdìbò ààrẹ àti àwọn ilé ìgbìmọ̀ asòfin wọ́n ti fi ṣẹ̀dú rẹ̀ lẹ̀ bí ó ti lọ ẹ̀rí ọjọ́ 19 oṣù kẹjọ èyí ò tọ́bọ́sọ́jọ́ ṣẹ́gun ògangan náà ni ìpolongo ìbò yóò bẹ̀rẹ̀ o wọ́n ní yóò sì parí lọ́jọ́ 15 oṣù kínní ìyún ní 2027 lélẹ̀ tí ó kù wákàtí 24 tí ìdìbò ó fi wáyé èyí lọ́jọ́ 16 oṣù kínní ọdún 2027 wọ́n ní ti gómìnà àti ti di àwọn ti ilé ìgbìmọ̀ asòfin ìyún yóò wáyé yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 9 oṣù kẹsàn-án ọdún 2026 o lélẹ̀ tó bọ́ sí ọjọ́ àánú gangan náà ní kíní wọ́n bẹ̀rẹ̀ tí pínpín rẹ̀ ó sì pín lọ́jọ́ Jímọ̀ ọjọ́ 5 oṣù kejì ìyún gangan ló kù wákàtí 24 tí ìdìbò ó fi wáyé ní ọjọ́ 6 oṣù kejì ọdún 2027 wọ́n ní sẹ́ wàrà àwọn kọ́kọ́rọ́ ilé tó ti filẹ̀ lélẹ̀ tó ní í ṣe pẹ̀lú àlàálẹ̀ ètò òṣèlú 2026 táwọn àjọ elétò ìdìbò ti làálẹ̀ òun gangan ni wọ́n fi sọ̀rọ̀ yìí o wọ́n ní sẹ́ rí wọ́n ní yóò kù oṣù 4 gangan náà ní ìdìbò ti gbọ́dọ̀ ní ìpolongo ti gbọ́dọ̀ máa gbéra aṣọ wọ́n ní lẹ́yìn òṣè bẹ́ẹ̀ wọ́n ní pínpín sí gbọ́dọ̀ pin ló kù wákàtí 24 eléyìí tí yóò bẹ̀rẹ̀ wọ́n ní gbogbo òṣèlú kankan àìgbé òṣèlú kan àtolùdíje wọ́n ní gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn wọn gangan náà ni wọ́n gbọ́dọ̀ mọ̀ wípé wọ́n tẹ̀lé ìlànà òfin àti ọjọ́ gangan wọ́n lẹ́nì kankan gbọ́dọ̀ mọ́ sojúlé kankan mọ́ lẹ́yìn ìgbà tí pínpín ìpolongo òbò tó bá ti kíni tó bá ti pin wọ́n ní sẹ́ẹ̀rí timetable táwọn fi ta iye ya ìlànà àlàálẹ̀ yìí àtẹ̀lé yìí táwọn fi lẹ̀ ń lẹ́nikẹ́ni ò gbọ́dọ̀ sọ pé òun lọ rèé òun lọ tọwọ́ bọwọ́ rẹ̀ lójú àbọ̀ ń tàpá sófin wọ́n ní bọ́bá lọ tàpá sófin tọkọjá àyè rẹ̀ tí agbára fẹ́ lò wọ́n lẹ́rìí mọ̀ wípé àjọ INEC àwọn gan fúnra wọn bí ogun òun náà múṣẹ́ wọn àṣírí rárá wọ́n ní gbogbo olóṣèlú àti gbogbo olùdíje pápátá kan bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé ìta gbangba nìkéde wọn máa ti ń ṣe wọn sì gbọ́dọ̀ dá wàhálà kalẹ̀ ìjà ò sì gbọ́dọ̀ wáyé wọn náà sì gbọ́dọ̀ lo jẹ́ kí ààbò tó péye kó wà fún gbogbo àwọn tí wọ́n bá kó jáde tí wọ́n ṣe ìpolongo fún wọn ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ṣùgbẹ́jà fílẹ̀ báwọn fún ti tàárọ̀ tò nítorí ìjọba kó. ó dá ẹ ṣeun tí ẹ ti ń bá wa ká lọ lórí ètò yìí ètò àmọ̀jàlá ròyìn fún títí òwúrọ̀ tòní o
ó dáa ká tún wá máa ṣe kínní òun ká tún máa tẹ̀ wájú níbi abáde tó pé wọ́n níbi abáròkọ tì síbẹ̀ láfàbọ̀ rẹ̀ sí o. lójúdà láti lè jẹ́ kí ètò ìbò kẹsẹ̀ járí ńlẹ̀ wa nàìjíríà àti pé kó lè lọ ní gbangba làṣántà tí ò ní sí pé bẹ́yà àrùn lé apá kan dá apá kan sí ọ̀jọ̀gbọ́n kan nípa ìmọ̀ ètò òṣèlú ní ọgbà ilé ẹ̀kọ́ gíga fásitì ti ilé ẹ̀kọ́ tí ń bẹ nípínlẹ̀ èkó tá a mọ̀ sí LASU Sylvester Akani ni ó ti sísọ lójú eégún ọ̀rọ̀ kan òun tó sì ní tẹ́fi mọ́ ẹgbẹ́ àwọn olóòtú ìròyìn nílẹ̀ wa nàìjíríà ni wọ́n ti ṣe àtẹnumọ́ pàtàkì ojúṣe kó wa báyìí fún ìkẹsẹ̀járí ètò ìbò tí ń bọ̀ lọ́nà òun ó ní àwọn oníròyìn alójúṣe tiwa o àti wípé gbogbo àwọn tó jẹ́ olóòtú àwọn náà ní ojúṣe tiwọn wọ́n wá ní iṣẹ́ wá rí ẹ̀yin òṣìṣẹ́ elétò ìdìbò gan-an àti gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ ní ìgbọ́n ní àkóso ètò ìdìbò ẹ mà ní iṣẹ́ láti ṣe gbọ́dọ̀ láti jẹ́ kí ìgbàgbọ́ kíkún tọ̀ ọmọ nàìjíríà nínú yín láti pèsè ètò ìbò tó yanrantí fún wọn ní ẹsẹ̀ o ó fi ìpè yìí ó mọ̀ fi léde o níbi ètò kan eléyìí tí ó jẹ́ ti ìrántí ẹ̀yìn ti bíi 40 irú rẹ̀ fún ti olóògbé Lateef Jákàndé tí wọ́n fi ń ṣe ìrántí àti ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ èkó látọwọ́ àwọn àgbà ọ̀jẹ̀ tí wọ́n jẹ́ ọ̀jìnmí adarí lẹ́ka mímáṣe olóòtú ìròyìn nílẹ̀ nàìjíríà sí ní àná ọjọ́bọ̀ ní ìròyìn níṣẹ̀lẹ̀ ọ̀hún ní ayé ọ̀hún tó wáyé èyàn ní ìlú ìkẹjà nípínlẹ̀ èkó tí wọ́n sì pe àkórí rẹ̀ ní pé ẹ̀hún ni pé iṣẹ́ ìròyìn àjọ elétò ìdìbò àwọn olùdìbò àti ọ̀nà láti pé ètò ìbò tí ó yanrantí tó fi wáyé ní ilẹ̀ yìí níṣe ni arákùnrin níbi ètò ọlọ́dọọdún tí wọ́n gbé kalẹ̀ láti fi bu ọlá fún olóògbé Alhaji Lateef Jákàndé tí ń ṣe gómìnà ìpínlẹ̀ èkó tẹ́lẹ̀ rí tó sì jẹ́ gbajúgbajà oníròyìn àti ààrẹ fún àwọn olóòtú ìròyìn ọ̀hún nígbà náà ni wọ́n ní ó jẹ́ ọ̀nà kan láti pé kó wá mọ ojúṣe rẹ̀ nínú àkóso tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣíṣe àwọn ètò ìdìbò tí ó yanrantí arákùnrin ọ̀hún ó mà wá rọ gbogbo àwọn aláṣẹ àti àwọn pàṣẹ ní iléeṣẹ́ ìròyìn pé kí olúkúlùkù kó máa ṣe ìròyìn tí kò ní ṣègbè lẹ́yìn ẹgbẹ́ òṣèlú kankan káwọn olóòtú ìròyìn náà wọ́n sì máa mọrú ìròyìn tí wọ́n máa kọ kó má máa jẹ́ pé ìròyìn tí ó máa jẹ̀ sí apá A nìkan làwọn máa kọ tó ń wá dá apá B wọ́n wá dá sí lọ́tọ̀ wọ́n ní ẹ má ṣe bẹ́ẹ̀ o nítorí pé ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà ojúṣe kó wa ní bẹ́ńbẹ́ o gbogbo aláṣẹ gbọ́dọ̀ láti ṣe ojúṣe wa bó ṣe tó àti bí ó ṣe nítorí pé gbogbo abáyé ní ìríjú ìlú àti pé àwa náà gan ni àwọn ará ìlú rọ̀gbọ̀kú lé. ọ̀dà olùyànnàná kan tó tún jẹ́ lámẹ̀tọ́ lórí ètò ààbò dókítà Yahuza Gasso. máa rọra o máa rọra ẹ̀kọ́ ibi gẹ́rẹ́jẹ́ làbá gbà òun ló mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ṣe kìlọ̀ pé àdójúkọ tó ní Nàìjíríà dojúkọ lórí àràjáde ètò ààbò yìí gangan náà ó ní níṣẹ́ ló yẹ kí wọ́n ètè gbé ìgbésẹ̀ tako àwọn báńdíìtì yìí bí bẹ́ẹ̀ kọ́ wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ mọ́ wojúlé sójúlé mọ́ sí jàǹbá fáwọn èèyàn ni wọ́n fọ̀rọ̀ léde lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pé ní agbègbè Sàwúnà ó ní èèyàn 26 náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tán wọlé tán pa èèyàn níjọba ìbílẹ̀ Tàlátà Máfara èèyàn nípínlẹ̀ Sàǹfàrà ó ń sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wọ́lẹ́nuwò lórí móhùnmáwòrán kan lánàá òde yìí ní Getso ti fọ̀rọ̀ yìí léde ó ní ìkọlù tí wọ́n ṣe sí àwọn olùgbé káàkiri pàápàá jùlọ àwọn báńdíìtì yìí ó ní bí wọ́n ti ń pa àwọn náà ni wọ́n tún kó nǹkan oko wọn lọ pàápàá jùlọ àwọn tí jẹ́ pé owó ẹran ni wọ́n fi ń ṣe òwò ni wọ́n gbà lọ́wọ́ wọn bí wọ́n ti ń pa wọ́n náà kó dúkìá wọn lọ inú ọ̀rọ̀ tó sọ ó ní gbogbo àwọn àgbẹ̀ àtàwọn olùgbé ó ní pàápàá jùlọ àwọn àgbẹ̀ ilé tó jẹ́ pé mọ̀ páwọn olùpèsè oúnjẹ fáwọn aráàlú ó ní bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pa wọn lọ́kọ̀ọ̀kan ìjèjì ó wáá pé ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ pé kọ́mọ̀ dákun kánjọ́ jàre kán dìde ó nítorí irú tán ṣe ní Sàwúnà yìí ní agbègbè yìí ó ló jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ gidi wọ́n ní bó ti jẹ́ pé níṣẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn àgbà àti gbogbo àwọn aráalé ó ní wọ́n tiẹ̀ wá pè fún tiwọn pé bóyá àwọn ń gbé èèyàn wọ́n ń gbowó lọ́wọ́ wọn bí kò sí pé pípa ni wọ́n ń pa wọ́n tí wọ́n sì kó àwọn nǹkan wọn lọ bíi àwọn màálùú wọn àti gbogbo àwọn nǹkan tí wọ́n ní ni wọ́n mọ̀ kó lọ olélẹ́yìí gangan náà ló fà á tó fi ní pé kán mójútó àwọn báńdíìtì yìí gangan ló lè jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀ Nàìjíríà ó ní bírú wọn ò bá kúò nínú omi ó ní wọ́n mọ̀ dodòrú ó ní bẹ́ẹ̀ sì rèé ìbí iyemọja ńlá wọn bá ń dodòrú báyìí ó lójú àmọ́ ta gbogbo àwọn ọmọ ẹja kéékèèké tó ń bẹ nínú odò ni ó ní kán lo ìwọ̀ ńlá kán fi gbé wọn kúò lódò kómi lè tòrò lóní fẹ́ràn gangan. ó dá ó ṣeun lọ́dọ̀ tèmi ní àyín bó ti wù kí kódà
kí Jésù Kristi ó kọ̀wé kó máa yìn ọ́ pé òun ṣe gudugudu méje òun yàyà mẹ́fà o èmi ò rò bẹ́ẹ̀ ẹ̀yin òun lè gbà ọ́ lẹ̀ lọ́wọ́ atáànífẹ̀yìn ẹ bẹ́lẹ̀ inú ètò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 ńlẹ̀ wa Nàìjíríà èmi kọ́ mò ń lé ilé ka ìmọ̀ pé mi òṣèlú ń tèmi òṣèlú kan tí mo mọ̀ náà mò ń ṣe lọ́wọ́ yìí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ní ti ń lérí lẹ́ka o wípé pẹ́pẹ́ sí o pẹ̀pẹ́ sí o pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ń pariwo tó ń palatia tó ń polongo kiri kódà tí wọ́n tún lẹ pósítà wípé níṣe ni ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ó mà ti kọ̀wé jàrànjàràn kan o tó sì ń yí òbo Bọ́lá Tinubu pé ó ṣe gudugudu méje ó yàyà mẹ́fà o wípé bó ti wù kán yìn ọ́ tó àti àwọn ọlọ́kànjọ̀kẹ́ yẹn tó ń sọ pé ó máa ń ṣe rírì ó máa ń ṣe kísà bàbá wa ń ṣe gudugudu méje wípé gbogbo eléyìí tó ń ṣe kò sí nǹkan tó lè gbà wọ́n lẹ̀ lọ́wọ́ wa o àáfi ìbò àáfi lé ọkọ̀ òǹpò tó wá di 2027 ilẹ̀ wa Nàìjíríà torí pé àwa náà ti ní ìbò tó pọ̀ lọ́wọ́ o láàkó tí ó ń fèsì lórí ọ̀rọ̀ kan tó jà rìnrìn pé níṣe ni ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ó mà ti bẹ̀rẹ̀ sí ní yin ààrẹ Bọ́lá Tinubu láwo pé ó máa ń ṣe gudugudu méje takuntakun gan o ẹni ó wá jẹ́ akọ̀wé ìpolongo gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú ADC nílẹ̀ wa Nàìjíríà Malam Bọ́lájí Abdullahi ni ó máa ń ṣe é lálàyé o pé pẹ̀lú bẹ́ẹ̀ tí ṣe ń sọ pé ìbáṣepọ̀ yín àti àwọn adarí orílẹ̀-èdè òkèèrè o ẹ̀kan mọ̀ọ́mọ̀ tẹ̀ ń dáná ara yín dùn ní nǹkan yọ̀kan tó lè ṣeun ẹ̀yin náà ni gbogbo tẹ̀ ń rí òun ṣe é wá rí tó bá di 2027 lẹ́yìn pẹ̀lú bí nǹkan ṣe rí àwọn tó bá mọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn bá bàbá kẹ́dùn ńgbà bá fi ìbò lé bàbá kó lórí ipò tó ṣe pé òbítíbitì ìbò láàrúwá lórí ràbájì gan tó ṣe pé kò sẹ́ni kankan tó lè gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ńlẹ̀ lọ́wọ́ àwọn ADC àfi ìbò àfi lé bàbá ẹ má yàyànjú pé wọ́n yìn yín pẹ́ ẹ ṣe o àmọ́ tó bá di 2027 ìbò láàfin lè yín kó pò èmi kọ́ o ADC ní sọ̀rọ̀ lóòrọ̀ tòní. ọ̀rẹ́ bá ṣe ń ṣe bẹ́ẹ̀ táwọn fi bẹ́ẹ̀ ṣe ojú òpó lẹ́ẹ̀pẹ́ ká máa ṣe lójorí òjòrí kó wọ́n di pé àwa nìkan la dákẹ́ ní òǹjẹ́jẹ́ mélòó kí fìrúndì kójú òpó náà kọ́ máa wà ní sísílẹ̀ ń fáyìn Chukwuma Odi tó jẹ́ olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP ìyún nípínlẹ̀ Ebonyi ló mọ̀ ti sọ̀rọ̀ ó ní ẹ̀bá àtẹnubè pé kẹ́ẹ̀tẹnubà sẹ́ àmàdébì tí a fẹ́ dé ó ní pàǹsọ pàǹlù agbára àwàlà wà ń dèrò tó rò fi ń dún ó lẹ́yìn òmòdé pínlẹ̀ Ebonyi o ó fi gbogbo àlàálẹ̀ ètò rẹ̀ kalẹ̀ lélẹ̀ tí ó ṣe ìṣèjọba nípínlẹ̀ Ebonyi tó bá ṣe bẹ́ẹ̀ tọwọ́ rẹ̀ bá tẹ̀ kúdà tó di gómìnà ó lọ́ọ́ mọ̀ padà bọ̀ ó ní torí pé òun ní èròǹgbà tó dáa ó ní bàbá wò ó ní tẹ̀tẹ̀ pòpọ̀ ti lómi lẹ́tẹ̀lẹ̀ kejì ó tó dé ó ní torí pé òun jẹ́ ẹnìkan tó jẹ́ pé látàrí ìdásílẹ̀ ohun tóun dálẹ̀ òun ṣe bí òun jẹ́ lẹ́yìn ijó àánú tóun ṣe fún gbogbo èèyàn káàkiri ó ní káwọn èèyàn tó sọ pé arákùnrin bàbá ṣe gómìnà ọmọ ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà ju bó ti ń ṣe tẹ́lẹ̀ lọ ó ní nípa ètò ẹ̀kọ́ ètò ìlera ìró àwọn ọmọ ọ̀dọ́ lẹ́yìn agbára àti ilé-jílé ó ní gbogbo ẹ̀ làwọn máa ń ṣe ó lélẹ̀ gangan náà ló ti gbogbo ẹbí àtàrà tí ogunlọ́gọ̀ ẹgbẹgbẹ̀rún mílíọ̀nù àwọn èèyàn kọ́wọ́ sí pé àníṣe lọ jáde káàkiri gbogbo ìpínlẹ̀ Ebonyi pé ìwọ gangan náà ni ó wá ní nípa agbára pé àwọn sọ pé àwa la wà ń bẹ̀ á lò ìjọba òkè á lágbára òkè ó lélẹ́yìn ọmọdé ìpínlẹ̀ Ebonyi ẹgbẹ́ òṣèlú PDP kakaraka kokoroko làwọn dúró ó ní mímì kò lè mí karú àwọn fún dìbò tó ń bọ̀ lọ́nà sípò gómìnà. ṣé wọ́n wá kọ sí kàró ok ó dà zero ó dà ṣẹ̀kẹ̀ àní ṣe ni fàǹfà kan ni ó tún wúyẹ́ láàrin ààrẹ tẹ́lẹ̀ rí ńlẹ̀ wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lánàá ńgbà tí bàbá sọ pé bàbá dákẹ́ tara ni ó bá ń dákẹ́ ni o ni bàbá wa fèsì sí ti gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ògùn èyí àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tí ó sọ o wípé níṣe ni ọgbọ́n ẹ̀tàn ni wọ́n máa lò ń gbà náà fáwọn adarí ẹgbẹ́ òṣèlú Alliance for Democracy tá a mọ̀ sí AD ń gbà yẹn èyí ò ní bíi ọdún 2003 nígbà tí wọ́n níṣe ni ààrẹ gbani èyí Ọbásanjọ́ fi ọgbọ́n ẹ̀rẹ́ tẹ́ fi tàn wọ́n ṣùgbọ́n olóyè Olúṣẹ́gun wá sọ pé kò sí ní tó jọ bẹ́ẹ̀. wọ́n fi hùn ká máa fi ṣèlọ fún títí òní ká máa kó máa palẹ̀ máa lé wẹ́rẹ́ dè wẹ́rẹ́. àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ kàn sí alójú òpó náà tẹ́ bá dá sí lọ́kọ̀ọ̀kan èjèèjì gbogbo yín náà lákì. àrọ́mọdọ́mọ gbogbo yín pátá lákì wípé ẹkú ìbánigbétò ẹ sì kú bá wa dá sí ètò lóòrọ̀ tòní àjọṣe àwa àti yín kò ní bàjẹ́ láéláé lọ́la láàtún máa gbọ́ àkọ́tún eléyìí tí ó rárí tọ̀sẹ̀ yìí títí di ọ̀la ọ̀hún a kí gbogbo àwọn tá a jọ ṣe tí gbogbo ẹ fi dùn tí gbogbo ẹ kan sí ló kọ Hafiz Hasan tí ń ṣe akéde tó wá fún ti sáà yìí the prof on air tààtújọ pàdé ní Good Morning Nigeria lóòrọ̀ tòní lórúkọ gbogbo àwọn tí ń bẹ̀rẹ̀ tọ̀dọ̀ àwọn bàbá lẹ́nu ìlóró ń bẹ̀rùn ìdọ̀ bàbá ilé àti gbogbo àwọn ìṣọ̀gbọ̀ngbé wọn pátá gbogbo yín pátá àkí bàbá aláwọ̀dé àti gbogbo yín bẹ́ẹ̀ àkí gbogbo yín ò pé ẹ kú fọmọ ènìyàn ṣe o lọ́kọ̀ gbogbo ẹ̀yin tí ẹ pè wá àtẹ̀tẹ̀ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ kódà àwọn tí wọ́n wò wá tí wọ́n fà àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ tó wọ́n tẹ̀ tó wá pè wọ́n ti kọ́mẹ́ǹtì
orí nǹkan náà ni àjọbẹ̀ láṣẹ díẹ̀ lólè náà ǹjẹ́ títí di ìgbà mìíràn tí a tún máa pàdé Abdul Fatah Agiwa Dan Karim ló kọ tèmi mú ká pé akọ́ọ̀lá jimá o ẹ̀mí wa yóò sọ̀pọ̀ ẹ̀ láyé. àṣàdé ló kọ mi wákèmí lápọ́sítù ṣẹ̀kẹ̀rẹ̀ mi ẹ̀kọ́ ni àpọ́sítù yìí rè tó ní ìpè tó jìnnà sí èpè títí gbàmí láti máa pàdé ẹ má yí kó nǹkan nìyí tó ráwọ̀ ètò wa ń tẹ̀wájú lọ́kọ̀ òjọ̀ kan ire